Bàbá mo fẹ́ kó ṣàánú mi. Bàbá mo fẹ́ kó dìde fúnra wọn. Mo ti lọ́gbọ́n orí mi ṣùgbọ́n kò ká. Bàbá mo fẹ́ kó gbéra wọn nílé kíákíá. Àmì Ọlọ́run ọba á gbèrànwọ́ dìde nínú ayé mi àti yín. Gbogbo èyí olólùfẹ́ mi nínú ilé, mo mọ̀ tún kí n mo tún ti dé sórí ètò lónìí o. Ètò kí ló mi ṣẹlẹ̀ láwùjọ ríà. Mẹ́wàá mi ṣẹlẹ̀ láwùjọ ríà. Kàn báyìí ká wò dáadáa. Yẹ kó ju mẹ́wàá lọ gan. Ó mi ṣẹlẹ̀ nínú àwùjọ ká wá. Kí tó di pé máa bẹ̀rẹ̀ ètò o. Ǹjẹ́ mi kọ́kọ́ dárúkọ mi fún ìyára ilé náà. Tèmítọ́pẹ́ Adékanyè lórúkọ mi o. Ebony Black. Èèyàn fáǹsì mi mìíràn a máa pè mí ní Mọ́mí Jí o. Kí n pè mí ní Ebony Black máa dáhùn. Kí n pè mí ní Mọ́mí Jí o. Èmi náà ni màá dáhùn. Bẹ́ẹ̀ ni, ìkáàbọ̀ sí orí ètò ríà o. Ọ̀dà náà lórúkọ Ọlọ́run ọba la bẹ̀rẹ̀ ètò. Ọba akọ́dá ayé òun náà la ṣẹ̀dá ọ̀run. Òun lọ́ba ríà tó ba lórí ayé gbogbo ríà. Ọba àná, ọba òní, ọba títí ayé àìnípẹ̀kun ní èrè. Ọba mi Èdùmàrè. Òun náà ló kọ́ ọmọ méjì sínú aláboyún. Ó kó mẹ́ta sínú yẹn kan. Ó kó mẹ́rin sínú yẹn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn aláboyún dè mí jẹ gbígbóná mi jẹ tútù. Èdè bí kọ́ mọ́ gbé ṣe rí pé Ọlọ́run ó tóbi lọ́ba. Ìyá Mọ́rídìí òun náà nìṣẹ́ rẹ̀. Ǹjẹ́ ká máa kí ní gbogbo ìgbà ká máa kí. Ká bá jí láàárọ̀ ìjà máa dúpẹ́ ká máa yan Ọlọ́run ṣeun. Ká bá mi lọ lórí ìrìn Ọlọ́run ó ṣeun. Ká bá sùn ká bá jí Ọlọ́run ṣeun. Ká bá rìnrìn àjò ǹjẹ́ a máa dúpẹ́ torí èsè gbogbo ẹni mi rìnrìn àjò ló mi bọ̀. Àánú la rí gbà. Oore ọ̀fẹ́ dẹ̀ la rí gbà. Mo dẹ̀ mọ̀ wípé àánú àti oore ọ̀fẹ́ ni á bá a kalẹ̀ lágbára Ọlọ́run. Káàbọ̀ sí orí rédíò alálùbáríkà ni yéènì Ebony Radio Vision. Ebony Radio Vision. Tèmítọ́pẹ́ Adékanyè lórúkọ kí mi jẹ́. Ebony Black Mọ́mí Jí òyìn náà rèé lórí afẹ́fẹ́. Ikú kalẹ̀ mo mi padà bọ̀. Ènìyàn gbẹ́dé mi sọ́dọ̀ òkè wọn ni. Dẹ́gẹ́dẹ́, ibo nìrànlọ́wọ́ mi á ti wá. Àtọwọ́ Jèhófà ni. Ọ̀pọ̀ yẹ kí mi gbọ́ ni òun ni Jẹ́gẹ́dẹ́ Ṣẹ̀kẹ̀rẹ̀. Ara ìyẹn ògo Ìjẹ̀ṣà, ògo Nàìjíríà, ògo àgbáyé. Bẹ́ẹ̀ ni òun náà ló mẹ́kọrin nì Jẹ́gẹ́dẹ́ Ṣẹ̀kẹ̀rẹ̀. Ọmọ Ìjẹ̀ṣà ní èrè. Ìjẹ̀ṣà òṣèré onílé òbí ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ọba tó mọ̀ mí tó fún mi lẹ́bùn yìí. Ẹni pé lóyàn ẹni yẹn ló ṣe lógo. Ó mọ bó ṣe máa ṣe o. Bàbá àwọn tí ń yọ mí lẹ́nu kan tó yí. Ọ̀pọ̀lọpọ̀ làwọn tó dìde ogun sí. Àwọn kan sọ pé kò sí ìrànwọ́. Ìwọ ǹjẹ́ a máa ta ká tọ̀ nítorí ká bá tọ̀ ìmọ̀ yóò ṣe é ṣe kéde ẹran nídìí. Kí ni nǹkan kí mo mú wá fún yín lórí ètò lónìí? Lórí ètò láwùjọ ríà. Kí ni ìyẹn nǹkan kó mi ṣẹlẹ̀ láwùjọ ríà? Mo sọ fún yín mi mẹ́wàá mi ṣẹlẹ̀. Yóò ju mẹ́wàá lọ ó mi ṣẹlẹ̀. Mo wá mú wá gan kí mo fẹ́ fi báyìí sọ̀rọ̀ lónìí. Òun ni ìlòkulò ìyá ọmọ láwùjọ. Nínú ìrìnkèrindò mi, mo rí ìyẹn ọmọ kan kò jẹ́ pé ṣe náà ìrìn káàkiri ká máa tọrọ ó ká máa dìmọ́ èèyàn ká máa ṣe ìjàre ìfúnmi lóúnjẹ. Mo ní àǹfààní láti pè kan nínú ìyẹn mọ̀ hàn lọ́jọ́ kan pé wá kí ló sì ọ̀gàn kò mi ṣe bí yé. Mọ̀mọ́ rẹ̀ kọ́ bàbá rẹ̀ kọ́ nígbọ̀mọ̀ àtòjọ́ òròjọ́ ilẹ̀ kún ilẹ̀ rẹ̀. Bàbá wọn àti mọ̀mọ́ yín àjọ gbé mọ́. Yèyé ó ti la fọ́kọ mẹ́rin. Bàbá wọn náà ti fẹ́ ìyàwó mẹ́rin. Kí ló wá ṣẹlẹ̀ kó fi mi tọrọ owó? Kí bàbá wọn bá ti jáde bẹ́ẹ̀ ìyàwó bàbá yẹ máa fún un lóúnjẹ. Ìyà ló fi jẹun ibi ló fi pa òun. Yóò ló jẹ́ kó máa tọrọ owó ká. Ikọ̀ bá ti tọrọ owó yóò ló ń fi jẹun. Ní kí bàbá rẹ̀ náà bá dé kí lè wí sí àbó sọ fún bàbá rẹ̀ ní kò bá sọ fún bàbá yín sí ló tí a máa nà án. Ìyàwó rẹ̀ á ti tòjọ́ fún oríṣiríṣi fún. Ìyẹn ọkùnrin irú yẹn mọ bẹ́ẹ̀ pọ̀ nígboro. Kí àárín ká máa gbégbá abára kiri ọmọ 10 years ọmọ 9 years ọmọ ọdún 8 bẹ́ẹ̀ jẹ́jẹ́ níyàn mọ̀ dúró lọ́rùn ìyẹn ní pèyàn wà o jẹ́jẹ́ ni ọ̀nà dúró ìyẹn àti ìyàwó rìn níjọ pèyàn wá ṣé ìyá ni láfihàn ọmọ ọlọ́mọ jẹ ni
nígbà ọmọ ọdún 8 ọmọ ọdún 9 10 kàn mi tọrọ owó ká kàn fi yàsẹ́ wọ́n láàárọ̀ òru ayé rẹ̀ níyàn ní bàbá ẹlẹ́dàá yẹn mọ̀ ń lè súre fún yín àti ìyá rìn àti bàbá rìn ẹlẹ́dàá rìn lè súre. Advice tẹ́mi láfẹ́ gbà yín ọkùnrin rẹ̀ á ní pé ọmọ bá ti mọ̀ yín pé èsì bó o ṣe àtọ́jú rẹ̀ kí wàá jòkó tì í àfi kó fẹ́ ìyàwó kan kó ẹ̀sẹ̀ kọ́mọ nìtí mọ̀ wulẹ̀ gbà lọ́wọ́ ọlọ́mọ jẹ́ kí obìnrin kí a mọ̀mọ́ rẹ̀ lọ kí ìjà bá wà torí ìjà mìíràn wà kó jẹ́ pé a fẹ́ la ẹ̀mí lọ wọ́n lè fagídí so yín pọ̀ ìjà ó bá ti fẹ́ la ẹ̀mí lọ kí kálukú a lọ lálàáfíà ṣé wá rí yan mọ̀ ìtọ́jú rẹ̀ o kí mọ̀ bá jẹ̀bi lórí rẹ̀ jẹ́ kọ́ lọ́ máa mọ́mọ́ lọ bá jẹ́ tọrẹ máa ṣe lórí ọmọ rẹ torí kó bá béèrè lọ́wọ́ ọkùnrin mi bẹ̀ kó bá dọmọ tó bèrè láyà ẹ máa tọ́jú ọmọ ẹ máa sanwó jíjẹ ẹ máa sanwó léèwé kó bá ẹ kó sí àyàwó ń da lóòótọ́ ìyàwó rẹ̀ dá àmọ́ sọmọ rẹ̀ náà dá kí ìyàwó oníbà dá àti pọ́ máa dá asáàrùnkùnrin kó jẹ́ wípé bó ṣe tọ́jú ọmọ gan ojú tó bèrè mìíràn lọ ìmọ̀jẹ́ abíyan ọmọ kó jẹ́ pé àwọn máa padà ṣépè lọ́jọ́ iwájú pé bàbá mi àti ìyá mi lọ́ba yé ènìyàn jẹ́ bí iye torí wọn bá ṣe wọ́n fún mi ṣùgbọ́n ìwọ lásán ní ògo mi agbára mi olùgbé orí mi sókè. mo kí ogbó èyí tèmi nígboro ayé kí èmi darapọ̀ mọ́ mi lórí ètò ìmọ̀ ní pẹ̀yẹ̀kẹ́ ẹni jó lábẹ́ lágbára ọlọ́run ọba mi ìdẹ̀ máa yọjọ́ bíi táyà mọ́tò lágbára ọlọ́run òkè bẹ́ẹ̀ òun ni a máa lọ láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè bó ṣe ríre ni ìjà mi padà sórí nọ́mbà kí mo mi bá bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ wípé ìyà ìmọ̀dínà mi jẹ́ lọ́wọ́ yìí òbí ọkùnrin àyàn mọ̀mọ́ rẹ̀ da ọmọ jalè ọmọ dọ́kọ òní méṣe fẹ́ mọ́ sọ́mọ rẹ̀ mi jalè ni sí ọmọ rẹ̀ omi dọ́kọ ni ọmọ ẹni òun lọ́lá ẹni ọ̀pọ̀lọpọ̀ òbí ló bímọ tí ò tọ́ bó ṣe wà ló bì ló wà ní gbàǹjà ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló já ọmọ tí ọkùnrin kó la sí ti ọkùnrin mìíràn jọ kí o fẹ́ la bí níbi omi rè ní kí o fẹ́ tó ọmọ kó o fi sílẹ̀ lóòótọ́ àmọ́ pé ìyá pọ̀ kákàyàn mi fi ìyá jẹ ọ ni ó dè lè dúró kí ló dé kó mọ ọmọ rẹ̀ dání ká bá dé kó mọ ọmọ rẹ̀ dání ṣebí ìyá jọ náà ṣe ta ni ọmọ ẹni ó ń lọ lẹ́ni o ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ọmọ ṣe pàtàkì ó ṣe kókó ọmọ ẹni ó ń lọ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ á fẹ́ ìyàwó á máa tọ́jú ọmọ mìíràn kan ṣẹ̀ṣẹ̀ bí ìyá rán nílé ìwé ìyẹn yìí kí n ti bí tẹ́lẹ̀ ìyẹn apọ́ntì ìjẹ́ arántí pé ọmọ àbátọ́ òun lè gbélé wọn bá kọ́ òun lè gbé ta o ọmọ rí àníyàn gásà lágbára Ọlọ́run ìjẹ́ ká fi ọwọ́ ẹ̀rọ ká fi mú yẹn mọ̀ ìjẹ́ ká fi ìfẹ́ hàn sí hàn ìjẹ́ ká tọ́jú yẹn mọ́ ríà mọ́ wí ọkọ rẹ̀ dáa ó lè tọ́jú ọmọ kọ́kọ́ rẹ̀ bá dáa sọ́mọ rẹ̀ dáa ni èyí ṣe gbogbo ẹni bá bímọ àkóbá lọ́kọ lè jèrè ọkọ ẹni bá jèrè ọkọ ó lè jèrè ọmọ èyí ṣe ti kú o èdè ìṣe tààrùn ọkọ lè mọ kú o lè wà lábẹ́rẹ́ kò mọ jèrè rẹ̀ kó bá jèrè ọkọ ó di dandan kó jèrè ọmọ èyí ṣe pé nígbà kó bá tọ́jú ọmọ sọ́mọ ó bá tọ́ ni wàá jèrè ǹjẹ́ àtọ́jú yẹn mọ̀ ká fi hàn sí ọ̀nà yìí kí arìn kó fi adára fún ọ káwọn fi a máa ṣàdúrà fún alọ́jọ́ iwájú ọmọ ẹni lọ́la ẹni ọmọ ẹni lọ́la ẹni èdè sí bọ́mọ ẹni ṣe àṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ kó jẹ́ pé di ọmọ ọlọ́mọ ni wàyí omi là fi ilẹ̀kẹ̀ sí ìyẹn ọkùnrin kó jẹ́ pé ìyẹn àbádọ́ ọmọ ní sínú ilé máa tọ́jú rẹ̀ ọmọ ọlọ́mọ ni a máa tọ́jú níta méèkì má tọ́jú ọmọ ọlọ́mọ o ṣùgbọ́n ìtọ́jú ọmọ tí ìṣe orí náà ni òun náà ìkànnà ní mísè ni ṣùgbọ́n ẹ tọ́jú ọmọ yín ọmọ ẹni òun lọ́la ẹni á dára fún wa lágbára Ọlọ́run. ọ̀ṣọ́dẹ́ ẹlòyìn yàgbéyàṣọ afárò bíjọ wọn ló lànà yìí ọ̀nà ńlá ọ̀nà tó là àwọn kò fẹ́ dìtọ̀ wọ́n fọwọ́ dí gàgà ọ̀nà wọn tó kù bí ti máa gbẹ. ìwọ ìmọ̀bínú járe ìbá mi nínú ilé àti ìbọ̀dá mi kọ̀rọ̀ ní kó bá ti ta sí ń lára ìmọ̀fìsì bínú ìbó bá ti ta bá kálukú ìjẹ́ àtúnbẹ̀sẹ̀ ni mélòó ló díẹ̀ ní kankan mẹ́bà yín jà ìmọ̀ràn ni mo mú wá lórí ìyànmọ̀ríà ìjẹ́ àtọ́jú rian ìwọ obìnrin náà kàn fẹ́ ọ níyàwó kó o bọ́ ọmọ nílé ọkọ rẹ kó jẹ́ pé ìyà ló fi mí pa lórí ìyà ló fi mí jẹ́ wàá bẹ̀rù rẹ níbòde olè ò ní gbé.
kó ti ń rà mí. Bàbá mo fẹ́ kó gbé ìjà mi jà. Kó ṣàánú mi. Mo fẹ́ kó jọ́mọ̀ pé wọ́n láfà oníga. Mo fẹ́ kó jọ́mọ̀ pé wọ́n ló rán mi wá. Èmi gbọ́ mo rọra mi jẹ́ kó dàpọ̀. Kó kọ̀nsídà mi. Kó ṣàánú mi. ìmọ̀dẹ̀ jẹ́ àgbàgbé wípé odò kọ́nìyàn bá ti fojú rènà òun lè gbé ní lọ. ẹlòmíràn ilé láwọn omi kọ́ lè nì ẹ máa kọ́ mọ́ ilé omi kọ́ kí ó kọ́ mọ́ tí ó ti mọ̀ ẹ́ ọmọ kí ó kọ́ ni òun lá gbélé omi kọ́ ní tàkó bá yá. èmi ti rí o mo rí bàbá kan kó jẹ́ wípé ètò ọmọ láti lẹ̀ mo rí ní ètò ọmọ rẹ̀ rárá ó dìídí la gbéyàwó mìíràn ti ra gbogbo èèyàn mọ̀ ìyálé ní èsì yóò tọ́ nínú rìn. ìgbà bàbá dàgbà kí bàbá wa ní pírọ́blẹ́mù ojú bàbá wa dá mí gbénú ilé ìyàwó ti fi bàbá lẹ̀ kó ti kó yan ọmọ rẹ̀ méjì òbí fún bàbá ọ̀tẹ̀ lọ. ìyáálé náà la bẹ̀ pé kí padà ti bàbá ìyáálé padà wá lóòótọ́ ṣùgbọ́n yan ọmọ rẹ̀ kí wọ́n tọ́ kó náà lágbára àti tó wọn kó jẹ́ pé ìyẹn ọmọ nìyẹn máa padà wá ta ilé mọ́ bàbá lórí wọ́n ta ilé ní mọ́ bàbá lórí bàbá lọ sáyìn ìwé wọ́n ti fọ́ọ́rẹ́ sí bí a sáyìn bàbá ìkàn bá a ṣe sáyìn ìwé wedding ni bàbá dè kúkú rí nìyẹn mọ̀ kankan mọ̀ sí ta ilé mọ́ bàbá lórí rẹ̀ nìkan sá lọ àlámà èèyàn mọ àgbà wọn ṣe ṣé bàbá gan sọ ṣe dáadáa níbẹ̀rẹ̀ ìjẹ́ àtọ́jú ọmọ ríà ìyẹn ní ọ̀la ríà ìyẹn lọ́la ríà Ebony Black mi pariwo òun mo ní òun ni mo mi yá yín ìlòkulò ọmọ láwùjọ èsì ń bójú mu ìyẹn obìnrin kí mi fìyà jọmọ ọlọ́mọ bóyá ṣe ni yèyé rẹ̀ ti jẹ́ pé Olódùmarè torí ọ̀pọ̀lọpọ̀ ló ti bímọ kó jẹ́ wípé ó ti jẹ́ pé Elédùmarè èdè ògùn wọn náà bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ ìmọ̀ ọkùnrin wọ́n lè mára dúró ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lè mára dúró ó fẹ́ ìyàwó mìíràn kó yẹ kí mú yẹn mú òkú ọ̀run ní kí dà án pọ̀ mọ́mọ́ kí tó hàn ìyá ní fi mí jẹun ìrìn ní Ọlọ́run rẹ̀. ìwọ ìní ìrìjù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí ìjẹ́ adigbákadìgbọ̀n rí akari lé abo ọ̀rọ̀ ó tó fọmọlúàbí kó bá dénú rẹ̀ ikọ́ àdòdìdì ní ṣeun o ìpàdé tún di ọ̀sẹ̀ kó mẹ́bọ̀ ìyá tó pàdé ra lórí ètò láwùjọ rẹ̀ bye for now.